Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Bí a ṣe gbọ́ o, a bá Kẹ́hìndé Bánkọ́lé yọ̀ nítorí pé òun ló win ní AFVCA Lead Actress Award 2024 èyí tá a wà nínú ẹ̀ tí wọ́n ṣe ní ọjọ́ mélòó kan tó kọjá yìí. Ènìyàn ló celebrate Kẹ́hìndé Bánkọ́lé nítorí pé ó jẹ́ actress èyí tó jẹ́ pé ó mọ iṣẹ́ yìí dáadáa. Ṣùgbọ́n nǹkan tó ń yà wá lẹ́nu ni pé nítorí pé actress wa Tóyìn Abraham ó kì í kú iṣẹ́ takuntakun tó ṣe. Ẹ̀yin náà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Tóyìn Abraham sọ, kò bú Fúnkẹ́ Akíndélé náà. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí Tóyìn Abraham sọ. Best actress, ẹ wo best actress. Ìyá wọn kọ́lọ́kọ́lá wa best actress. Ọ̀rẹ́ mi ni best actress. And you are so fine. Sọ pé you have to pray like it is. Best actress. Best actress. You want one boy, one girl. Best actress. Ìyá wọn picture anybody that best actress. Best actress ní gbogbo Áfíríkà. Best actress. Dúró sójú kan. Màmá pè ní màmá aráàlú ẹ̀ ó ń jẹ́ pé ìyá ní dúró báyìí. Màmá aráàlú ẹ̀. Best actress. Màmá dúró. Màmá ẹ̀ náà. Best actress. Best actress. Best actress. Ìyá náà ní everybody. Best actress. Wọn kò sọ́wọ́ náà. Best actress. Níbo lẹ ti gbọ́ tó bú Fúnkẹ́ Akíndélé nínú ọ̀rọ̀ yìí? Ẹ jọ ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa o. Ẹ má jẹ́ ká máa dàárín àwọn actress yìí rú nítorí pé gbogbo wọn iṣẹ́ ọpọlọ ni wọ́n ń ṣe. Best actress lásán ló ń pe arábìnrin Kẹ́hìndé Bánkọ́lé èyí tó gba award ní AMVCA tí wọ́n ṣe. Ẹ̀yin èèyàn lé, kí ló dé tí ẹ fẹ́ dájà sílẹ̀ láàrin? Ẹ dájà sílẹ̀ láàrin Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé. Àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wọn, wọn ò dẹ̀ jà. Ṣebí ńgbà birthday Fúnkẹ́ Akíndélé Tóyìn Abraham kì í. Ìgbà birthday Tóyìn Abraham Fúnkẹ́ Akíndélé kì í. Fúnkẹ́ Akíndélé dẹ̀ tún mọ̀ wípé Tóyìn Abraham celebrate òun lórí social media ẹ̀. Ẹ̀yin náà ẹ wá gbọ́ nǹkan tí àwọn ènìyàn ń sọ láàrin àwọn méjèèjì. Nítorí pé Tóyìn Abraham tó celebrate Kẹ́hìndé Bánkọ́lé kò yẹ kí a máa attack Tóyìn Abraham. Kò sí nǹkan tí Tóyìn Abraham ṣe tó wrong. Náà mọ̀ pé award yìí African Viewers Award ni. Kò ń ṣe award tó jẹ́ pé Nàìjíríà nìkan ló lè pick actress tó ṣe dáadáa jù. Actress tó ṣe dáadáa jù gbogbo African country náà máa vote láti pick ẹ̀. Tí wọ́n bá ń ṣe àwọn iṣẹ́ ribiribi yìí, ẹ má máa jẹ́ kí a fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ àbí ká máa fẹnu bàjẹ́. Ẹ̀yin èèyàn lé, àtìgbà tí mo ti ń wo movie Fúnkẹ́ Akíndélé, iṣẹ́ ọpọlọ ni Fúnkẹ́ Akíndélé ló gbé kalẹ̀. Mo lè ka gbogbo iṣẹ́ tí Fúnkẹ́ Akíndélé ti ṣe torí mo máa ń wo movie ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni Tóyìn Abraham. Tóyìn Abraham wà very very natural tí ó bá ń act. Tí n bá ń wo movie ẹ̀ mo lè sunkún lórí movie ẹ̀. Kí wá lóde, mo tiẹ̀ ní àwọn èèyàn tó yẹ pé wọ́n crazy ń pa Tóyìn Abraham. Kí wá lóde tó yẹ pé ẹ wá fẹ́ máa dàárín àwọn méjèèjì rú. Ó ń kí èèyàn ẹ pé best actress. Ó appreciate ẹ̀ nítorí pé award tó gbà yẹn kì í ṣe award kékeré. Award tó yẹ pé all over Africa ni wọ́n vote láti select Bùkọ́lá Bánkọ́lé. Ẹ wá ń sọ ní ìsìn pé Fúnkẹ́ Akíndélé ló ń bá wí. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run o. Tóyìn Abraham ò bá Fúnkẹ́ Akíndélé wí o. Ó ń kí best actress. Ṣó dárúkọ Fúnkẹ́ Akíndélé ń bẹ̀ ni? Kí ló dé tó yẹ pé tí wọ́n bá ti gbin báyìí ẹ ti táàmù ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé? Bẹ́ẹ̀ náà lẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nítorí pé ó kí arábìnrin tó jẹ́ pé ó ṣe dáadáa. Ẹ wá ń sọ pé Fúnkẹ́ Akíndélé ló ń bá wí. Fúnkẹ́ Akíndélé ló bá wí. Kò bá Fúnkẹ́ Akíndélé wí. Ẹ má jẹ́ ká dájà sílẹ̀ láàrin àwọn actress yìí torí pé nǹkan tó ń ṣe àlè ṣe.
a lè art àwọn tó tún art tá à ń gbádùn ẹ tó fẹ́ máa lé wọn kúrò wípé kán má ṣiṣẹ́ mọ́ kí ló dé? Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run o. Kí ni Tóyìn Abraham ṣe fún yín gan tẹ́ fi ń àtàkì? Kí ni nǹkan pàtó tó ṣe? Torí mi ò rí nǹkan tí arábìnrin yìí ṣe. Ẹni tí mo nífẹ̀ẹ́ sí dáadáa ni. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo love. Kẹ́hìndé Bánkọ́lé ó mọṣẹ́ yẹn dáadáa. Fúnkẹ́ Akíndélé ó great. Tóyìn Abraham ó great. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta iṣẹ́ ọpọlọ ni wọ́n ṣe iṣẹ́. Ṣé ẹ mọ̀ pé téèyàn máa ń ṣe fíìmù tó bá ń wọ Netflix àbí tó ń wọ sinimá, fíìmù wọn ti kúrò ní iṣẹ́ lásán. Wọ́n ti jẹ́ international actress nìyẹn. Ẹ wá ń fi ẹnu burú. Ẹ̀yin èèyàn lé ẹ má jẹ́ ká fẹnu bà wọ́n jẹ́. Ó ní ibi tí àwọn méjèèjì ti dà. Kò sí ẹni tí ò ní àbùkù lára láyé yìí. Ọlọ́run ò dá wa perfect. Kí wá ló dé? Nítorí pé Tóyìn Abraham máa ń ṣeré gan lẹ fi ń rí fault ẹ̀. Ó jẹ́ èèyàn kan tó yẹ pé ó láìkí kó máa ṣàwàdà. So ẹni tó bá ń ṣàwàdà ó ti wá sọ nǹkan tí ò dáa nítorí pé ó ń hé èèyàn pé best actress. Ẹ wá mú ẹ wá tàn mẹ́ sí pé Fúnkẹ́ Akíndélé ló ń bú. Kò bú Fúnkẹ́ Akíndélé náà. Èèyàn lè kí pé Bùkọ́lá gba award ní ọ̀tẹ̀ yìí. Ìyẹn ò ní pé kí Tóyìn náà má gba award tó bá yá. Ìyẹn ò dẹ̀ ní kí àwọn actress míì náà kó má gba award tó bá yá. Tí wọ́n bá ń ṣiṣẹ́ ọpọlọ tó ń fún wọn ní award, nǹkan tó yẹ ká máa ṣe ni pé ká máa celebrate wọn. Ó yẹ ká máa celebrate wọn ni, kò ń ṣe pé ká máa fi ẹnu àbùkù ká máa fi tẹ́ńbẹ́lú wọn. Ẹ jẹ́ kí a dúró ti gbogbo wọn ká máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ nítorí pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ayé ni. Ẹlòmíì wà tó yẹ pé tó bá wo movie kan, ó máa lóhùn ni wọ́n fi ṣe movie yẹn. Ṣé ẹ mọ̀? Àdúrà ló yẹ ká fi máa ràn wọ́n lọ́wọ́. Ipe Kẹ́hìndé Bánkọ́lé gba award, ìyẹn ò mean anything now. Oríire ni. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ni. Ó dẹ̀ yẹ ká celebrate àwọn tó kù. Ṣé bí gbogbo wọn náà movie? Ó dẹ̀ wọ́n ṣe movie ó dẹ̀ wọ cinema. Ipe wọ́n tiẹ̀ ṣe movie ipò wọ cinema. Iṣẹ́ tán ṣe, iṣẹ́ tó jẹ́ pé ó lágbára ni. Ẹ máa sọ pé èèyàn kan ló ń búyàn, pé èèyàn kan ló ń búyàn. Kẹ́yìn ò mọ̀jú pé kẹ́ máa fi orí àwọn èèyàn gbára lórí social media lọ ni. Ẹ jẹ́ ká stop ẹ̀ o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta they are best actress and I love 3 of them because gbogbo àwọn movie wọn ó wà touching. Every movie tí wọ́n ti ṣe kò sí èyí tó yẹ pé a lè fi ọwọ́ rọ́ sẹ́yìn. Ẹ̀yin èèyàn lé. Àwòkọ́ṣe wo ni ẹ fẹ́ jẹ́ kí àwọn tó ń wà lẹ́yìn tó jẹ́ pé wọ́n fẹ́ di actress kọ́? Nígbà tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ máa ń ṣe lórí social media ní kẹ́ máa attack àwọn actress. Ipe àwọn ń búra wọn o. Tó yẹ Fúnkẹ́ Akíndélé ló ń bá wí o. Ṣé ẹ mọ̀ pé àwọn tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gan ẹ̀rù á máa bà wọ́n pé ṣé irú industry táwọn fẹ́ lọ ni? Ẹ̀yin náà ẹ dẹ̀ wé pé ọ̀làjú ó ti bá movie industry because nǹkan tí ọ̀làjú fi bá movie industry ni pé wọ́n ti ń kó àwọn English àti Yorùbá pọ̀ wọ́n ń fún wọn ní award. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ àwọn tó ń ṣe English part òun nìkan náà máa ń fún award. Ṣùgbọ́n ní ìsìn Yorùbá wọ́n ti ń gba award, wọ́n ń kó gbogbo wọn pọ̀ ni. So ẹ jẹ́ ká encourage àwọn youth tó fẹ́ di actress. Kò ń ṣe pé ká máa sọ pé wọ́n ń jà lójoojúmọ́. Kí ló wà nínú ìjà? Ṣé wọ́n fẹ́ fi ìjà wọ́n fẹ́ fi dolówó ni? Àbí ìjà wá jẹ́ nǹkan tó dáa? Èèyàn lé ẹ má jẹ́ ká fọ ọ̀rọ̀ yìí bí ẹni gbagba ọtí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta they are very very good actress and I love them and I want you all to love them too. Kẹ́hìndé Bánkọ́lé, I congratulate you. Mo dẹ̀ mọ̀ pé ti Tóyìn Abraham náà máa dé àti ti Fúnkẹ́ Akíndélé ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé amú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ràn gbogbo wa lọ́wọ́. Àmín.